ilẹ̀ náà lẹ gbé wá mi. Orí ilẹ̀ làwa ṣe sí orí ilẹ̀ làwa ṣe sí ní ìlú Àgọ́ orí ibi tó yẹ bá nílẹ̀ sínú ìlàjà máa kò tí ì kọ́ ọmọ pé lágbára Ọlọ́run pẹ̀lú ìrànlọ́wọ́ yín pẹ̀lú ìrànlọ́wọ́ ẹnì kọ̀ọ̀kan á kọ́. tá a bá sọ nípa gbajúgbajà òṣèré aláwàdà ọ̀kan ni Dẹ̀jọ́ náà. ẹ̀yin náà ti sọ ń tẹ́ ẹ mọ̀ nìyẹn. ìjà tí èlé rẹ tó lè bíìtì Dẹ̀jọ́. ní láì náà o mi ò rò ní láì tiẹ̀ níláyìí tiẹ̀ mi ò rò pé ààrẹ ń tó ẹ̀yin náà mọ̀ pé gbóǹtarìgì ni tó bá ti di káṣáwádà apanilẹ́rìn gidi ni ṣùgbọ́n ó wu Ọlọ́run ló sọ pé ìwọ̀nba tó máa lò nìyẹn kọ́lọ́ jẹ́ káwa tó kú dàgbà ká dókú. ẹ má bínú sá àwọn pé lára àwọn òṣèré orí ìtàgé tó wà ní báyìí lẹ́nu ó yẹ kó pọ̀ jù báyìí lọ àwa ni pé mo bá díẹ̀ láàrí torí wípé ó ṣẹ̀ṣẹ̀ ṣẹlẹ̀ ní yàjóyàjó àwọn ọmọ òde fẹ́ gbé wọn fẹ́ gbé ká máa gbé sí mọ́ṣúárì kan lọ́mọ́ náà fẹ́ kọ́ ìbámu ẹ̀ tó bá jẹ́ pé n ta gbélé fúnjọ́ méjì jọ́ mẹ́ta tí Ìbàdàn á débi wọ́n ń pè wá káàkiri all over Nigeria all over the world náà ti ń pè táwọn èèyàn ń pè oríṣiríṣi kọ́ láti ń gbà látàárọ̀ so tó bá jẹ́ pé a lọ fún láàyè ni ibi ò ní gbèrò tá a bá fẹ́ sí ṣùgbọ́n torí pé ẹ ti mọ̀rọ̀ mùsùlùmí ó bá ti ṣẹlẹ̀ má fi kú ṣeré lọ́dọ̀ mùsùlùmí ni thank you very much God bless you. So despite the fact that that guy is so young, the team really got me around what I know that I don't know, but when I feel that I want to make a whole I see I follow you. I see.